الله نعم. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. dájú òfin ṣẹ̀ríà ẹ̀sìn Islam ó fi hàn wá ní pé ara ń tá a ṣe lófin fún mùsùlùmí òun náà ní kó fẹ́yàwó. Islam ò fara mọ́ pé kí ọkùnrin kó máa dádì kó máa dágbé kó yan à ń fẹ́yàwó lódì, gẹ́gẹ́ bí ó ti ṣe fara mọ́ fóbìnrin kó náà máa dágbé kó máa ya mọ́mì. Òun nìkan náà ni yóò lóun ò fẹ́ lọ́kọ. Ẹ mọ̀ pé ìlànà pàtàkì tẹ́sìn Islam gbé kalẹ̀ yìí òun gangan iná ló jẹ́ iyọ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn. Òun ló mú kí gbọ́ngbọ́n kó kán sí adùn tí ń bẹ nínú ìgbésí ayé ọmọ èèyàn. Ẹ dákun, báwo láyé ọ̀bá rí? Ẹ bá rí pọ́kùnrin ọkàn máa dágbé ni kò ní níyàwó, obìnrin ọkàn máa dá wà ni kò ní lọ́kọ. Ìdí nìyí ló fi jẹ́ pé ńgbà tí bàbá ńlá wa Ádámù alayhi salam, nígbà tí Olúwa ẹlẹ́dàá wa dá, kò pẹ́ kó jìnnà, Olúwa fa ìyá ńlá wa Hawa, wọ́n fa yọ látara ẹ̀fọn àyà Ádámù alayhi salam. Wọ́n nítorí kíni? Nítorí kó lè bàa jẹ́ ẹni tí wọ́n máa bá nájú, ẹni tó ṣe pé wọ́n jọ máa wà ń bẹ̀. Inú Ádámù alayhi salam ó dùn púpọ̀ ní ìgbà tí ó tají tó bá Hawa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìgbésí ayé rẹ̀ ìtumọ̀ ńlá tún wọnú rẹ̀. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbàrà tí Ádámù alayhi salam tó bẹ̀rẹ̀ sí ní bímọ, Olúwa ẹlẹ́dàá wa tó mú kí ó máa bí ìbejì lọ́nà tó ṣe pé wọ́n bí ọkùnrin mọ́ obìnrin nínú oyún kan náà. Ọmọkùnrin tí wọ́n bá wá bí mọ́ obìnrin kan nínú oyún kan, ọkùnrin tóyún yìí ó lẹ́tọ̀ọ́ àti fẹ́ obìnrin tí a bí mọ́kùnrin míì nínú oyún mi. Obìnrin tí oyún eléyìí òun fẹ́ ọkùnrin míì tá a bí mọ́ oyún míì. So bẹ́ẹ̀ ni ọmọ èèyàn bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn tó di pàǹpọ̀. Nínú ti ẹ̀sìn Islam tó Olúwa ẹlẹ́dàá wa tó fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Olúwa ẹlẹ́dàá wa ṣe ní òfin ipe ká fẹ́yàwó. Olúwa ní fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba'. Torí náà ẹ máa fẹ́ èyí tó bá wù yín tó dùn mọ́ yín ní fífẹ́ nínú àwọn obìnrin. Bóyá méjì ńlẹ́ máa fẹ́ wọn ni, tàbí mẹ́ta tàbí mẹ́rin. fa in khiftum alla ta'dilu fawahida. Tẹ́ máa wá ń bẹ̀rù pé ẹ̀ní lè ṣe dọ́gba láàrin obìnrin méjì, mẹ́ta tàbí mẹ́rin, ẹ yà sẹ́mọ lórí ẹyọ kan. Torí èyí jẹ́ ẹni tó fẹ́yàwó ẹyọ kan wọ́n á pè lálábòsí, wọ́n pè lẹ́ni tí ò ṣe dọ́gba. Islam òun náà lẹ̀sìn kan tó ṣe pé fún ọmọ èèyàn láǹfààní ńlá yìí. Ó ní fẹ́ ìyàwó ẹyọ kan. Bó bá rí pé ẹyọ kan ò bá tú ọ, fẹ́ èyí tó bá tún wù ọ́ kún pé méjì ò tún tú ọ, fẹ́ èyí tó bá tún wù ọ́ kún pé mẹ́ta ó tún rí pé ó tún kù díẹ̀ káàtó fún ọ, fẹ́ kó pé mẹ́rin. Àmọ́ ò gbọ́dọ̀ wá fẹ́ ju mẹ́rin lọ. Olúwa ẹlẹ́dàá wa ó ṣe gbogbo eléyìí lẹ́tọ̀ọ́ fún wa nítorí kí ìbàjẹ́, ìranù, ìrégbè, àwọn ọmọ zina kí wọ́n má bàa sí láwùjọ wa. Nítorí pé inú tó Olúwa ti dá mọ́ ọkùnrin ni pé yóò máa fẹ́ràn obìnrin, inú tó sì ti dá mọ́ obìnrin ni pé yóò máa fẹ́ràn ọkùnrin. Bàbá wa rí bẹ́ẹ̀, ká kúkú sí ọ̀nà kan tó bófin mu tí wọ́n fi máa gbádùn ìfẹ́ tí wọ́n ní síra wọn yìí, eléyìí tí ò ní í ṣe pẹ̀lú pé ní tẹ́ ń ṣe ìwọ ni. Ìdí nìyí tó Olúwa fi ṣe ká fẹ́rẹ̀ ẹni tó fi ṣe lẹ́tọ̀ọ́. Nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì dojú ọ̀rọ̀ kọ àwọn ọ̀dọ́. Ó ní ya ma'shara ash-shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ìṣọwọ́ ọ̀dọ́, gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ti lágbára àti lè bóbìnrin lò nínú yín tó sì lè gbé ìnáwó rẹ̀, ìtumọ̀ bá àná, ó lágbára àti lè bóbìnrin lò, èé ṣe òkóbó tá a pè ewúrẹ́ àbí àgùntàn ti bù ọ́ jẹ. Tó o sì lè gbé ìnáwó rẹ̀ yá fẹ́yàwó.
má fi falẹ̀ ìtumọ̀ falyatazawwaj nìyẹn fáwọn yìí wọ́n ń pè ní fáwọn ta'qib. torí ẹ̀ Ànábì ní tó bá ti fẹ́yàwó yẹn fa innahu aghaddu lilbasar wa ahsanu lilfarj, nítorí pé ẹni tó bá ti fẹ́yàwó yóò mú kó lè rẹjú lẹ̀, kò sí tí ó múni rẹjú lẹ̀ tó ká fẹ́yàwó. eléyìí túmọ̀ sí pé béèyàn bá kọ̀ láti fẹ́yàwó tó sì gbádùn ẹ rí pọ̀ kan lójú rẹ̀ ọ wà tí ó ràn gbọ́n gàdàn bí ojú àṣetán, nítorí pé yóò fẹ́ máa wo àwọn obìnrin náà ni. àmọ́ ìgbà tó bá ti fẹ́yàwó ìwọ gan fúnra ara rẹ̀ akóníjànù kan tí tinú ọkàn wọn máa kó ọ́n jànù pé kí ló ń tún wò ó níyàwó ni ò ní tí ì jẹ́ kí àwọn èèyàn gun orí ọ torí báyìí èèyàn bá rí ọ táwọn náà sọnù pé kí ló tún ṣe ọ kí ló tún ọ gbádùn ni mébọ́ ò níyàwó. bákan náà wà ahsan al-farj bí èèyàn bá ti ṣọ́ ojú rẹ̀ kò sí ní tó múni ṣọ́ abẹ́ tó kéèyàn ti níyàwó. nígbà tó jáde ta obìnrin kan lórí bó ti ṣe wá rí àwòrán rẹ̀ ó bá fẹ́ mú kí orí rẹ̀ kó fẹ́ húṣẹ́ díẹ̀ ó wá rántí pé wọn náà níyàwó ni tó bá sáré padà lé ó rí i pé gbogbo ohun tó ń gbé ká tí ń fi ń dá fìtínà lẹ̀ náà níyàwó rẹ̀ ni. nígbà tó bá sì lọ báyàwó lórí para rẹ̀ ọ̀rọ̀ wọ̀ tó ní ríru rẹ̀ máa ń jọ́ mi kó tún fẹ́ sí ọ bákànbákàn. eléyìí túmọ̀ sí pé kò sí ní tó múni ṣọ́ abẹ́ tó ká níyàwó. Ànábì wa ní ẹni tí ò bá wa lágbára o láti fẹ́yàwó ó lè bóbìnrin lò ṣùgbọ́n kò lè gbé ìnáwó rẹ̀, ó lè gbé ìnáwó rẹ̀ ṣùgbọ́n kò lè bóbìnrin lò. sẹ́wọ̀n pé gbogbo ẹ̀ náà ló wà láyé so ó lágbára àti lè bóbìnrin lò ìdí rẹ̀ máa le ṣùgbọ́n kò lè gbé ìnáwó ẹ̀, ó lè gbé ìnáwó ẹ̀ ṣùgbọ́n ìdí rẹ̀ le. so Ànábì ní kó máa ṣe sùyàm fa innahu lahu wija, nítorí pé sùyàmù yẹn yóò máa jẹ́ bí ìgbà tí wọ́n tẹ̀ lọ́dà ni yóò máa fi ìṣedọ́gba sínú ìṣesí rẹ̀. tẹ́lẹ̀ yìí bá yé wa báwọn á rí pé sin wọn ẹ̀sìn Islam ó pè wá lọ sídìí pé ká fẹ́yàwó. so ìwọ ti wá pẹ́ láyé ẹnìkan ti tó ọmọ 40 ọdún wọ́n á bí pé kí ló dé tó fẹ́yàwó ó ní ìnáwó náà ni ìnáwó báwo ó sì dájú pọ̀ ń jí ọ̀njẹun wọn náà ń tọ́jú ara rẹ̀. ìgbàdá Ànábì sallallahu alaihi wasallam sọ pé oúnjẹ èèyàn kan tó èèyàn méjì tó èèyàn mẹ́rin so kí á ní nǹkan tó fẹ́ dí ọlọ́nà níbi àti fẹ́yàwó. so àwáwí tí ò nítumọ̀ ẹnì kan máa sọ wípé gbígbọ́ bùkátà náà ni Olúwa ló máa ń bá ní gbọ́ bùkátà. so sì mọ̀ pé ìwọ ọjọ́ bàbá rẹ̀ nítorí tó bá jọ bàbá rẹ̀ ti wà lọ́mọ ọdún 23 ló ti bí ọ bàbá ẹlòmíì ọ̀pọ̀ ọmọ 30 ọdún ló bí ìwọ ti wá pọ̀ 40 ọdún ní so tí ẹ ti fẹ́yàwó dépò pàápàá pò bímọ àbó ò ní bímọ ọ̀n fàsìkò ṣòfò lórí irọ́ ọ̀n tanra rẹ̀ jẹ́ dànù torí ẹ̀ ọjọ́ ń lọ o ibi tọ́jọ́ sì lọ dé yìí báyìí kò yẹ kó máa wo ọ̀rọ̀ ara rẹ̀ ràn. ẹnu àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tí wọ́n kò lórí pé ara ń tí ṣẹ̀ríà mú wá òun náà ní ká ṣe ìgbéyàwó tẹ́ rí wọn kí wá sọ̀ràn yàn àyàfi lórí ẹni tí ó bá ti mọ̀ pé tóun ọ̀bá níyàwó òun ó ṣe zìnà kò lè kóra rẹ̀ ń jànù so eléyìí ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ pé kó fẹ́yàwó nítorí pé nǹkan tá a ṣe tó yẹ pé ṣíṣe rẹ̀ ni ó mú ni má ṣe zìnà á jẹ́ pé ṣíṣe rẹ̀ ti di ọ̀ràn yàn. Ibn Mas'ud radiyallahu anhu gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam yòókù ti ṣe fi hàn wọ́n ní nǹkan tá a ṣe ni lójú kòkòrò púpọ̀ láti ṣe onígbéyàwó ṣe. ó ní tí mo bá mọ̀ pé ọjọ́ 10 péré ló ṣẹ́kù fún mi láyé tí ń sì kú lọ́jọ́ 10 tó bá ti pé mo wá ní agbára láti lè fẹ́yàwó ń fẹ́ ìyàwó kó tó di péjọ́ 10 ń pè so ká lè mọ̀ pé bó ṣe pàtàkì tó. so ó túmọ̀ sí pé tí àgbàlagbà bá wá tó bá lóun fẹ́ fẹ́yàwó ẹ fi fún ẹ mọ̀ pé bàbá tó ṣe pé bí òkú lónìí ó lè kú lọ́la bẹ́ẹ̀ náà lọ́dọ̀ bọ́dọ̀ náà bá kú lónìí ó lè kú lọ́la bóyá ojú kalẹ̀ yín fi ń ríran ẹ wò pé àwọn àgbàlagbà ní í máa tètè kú àìmọye ọ̀dọ́ tó ṣe pé àwọn náà wọ́n fò sánlẹ̀ wọ́n kú ikú a máa fi igi gbígbẹ́ ẹlẹ́gbà mi tí ò ní wó tó ṣe pé igi tútù ni ó mú lọ́wọ́ bá wó tìtàkùn so ọjọ́ kú kálukú ni ó kú torí ẹ bá gbàlagbà bá lóun fẹ́ fẹ́yàwó ẹ fi fún so ọmọdé níwọ ó sì wáá fẹ́ ẹgbẹ́ bàbá rẹ ẹnikẹ́ni ìfẹ́ ọmọ mọ́jọ́ orí lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹnikẹ́ni
tó bá rẹ́ nìkẹ́ni pé òun fẹ́ fẹ́ ẹni tí islam sọ pé kẹ́ wò lára ẹnikẹ́ni tó fẹ́ fẹ́ ẹnikẹ́ni òun náà ní ṣé mùsùlùmí ṣé islam rẹ̀ dúró déédéé ṣé ìwà rẹ̀ sì jẹ́ ìwà tẹ́ yọ́nú sí ẹ bá ti rí nǹkan méjèèjì ó ti parí. bẹ́ẹ̀ náà ni a rí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam abdullahi bin abbas radiyallahu anhuma ó sọ fún sa'id ibn jubair rahimahullah ó ní tazawwaj fa inna khayra hadhihi al-ummati aktharuha nisaa. ó ní lọ fẹ́yàwó torí ẹni tó lóore jù nínú àlùmọ̀ yìí ó níyàwó rẹ̀ pọ̀ jù ìyẹn anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ibrahim ibn maysara ó ní wọ́n lọ sọ fún Tawus yìí olùmọ̀ ńlá ni nínú àwọn olùmọ̀ ó ní latankihan ó ní àfikọ́ lọ fẹ́yàwó àfikọ́ lọ fẹ́yàwó mo rò pọ́ pẹ́ńlẹ̀ kò tètè fẹ́yàwó. la aqulanna laka ma qala Umar li Abi Zawaid àbí ń sì sọ̀rọ̀ tí Umar sọ fún Abu Zawaid ń sọ sí wọn náà kí ni tó sọ fún ó ní ma yamna'uka minan nikah nǹkan kan kọ́ ló mú ọ má fẹ́yàwó illa ajzun aw fujur àfi kó jẹ́ pé bóyá ìwọ yìí òkóbó ni ọ́ lè bóbìnrin sí àfi kó sì jẹ́ pé ń ṣekúṣe ni ọ́ bẹ́ẹ̀ ni ẹ bá ní sọ fún gbogbo àwọn bọ̀dá tí ò fẹ́yàwó náà lónìí bákan méjì ni inú kó jẹ́ pé lọ́wọ́n pé wọ́n ti ń sìn ọ́ nìṣó ti lé lógún ọdún wípé kó fẹ́yàwó kó ó lóun bọ̀ náà sáà ni kò tí ì bọ̀ tán dépò pé ó jìnnà tó wọ́n wá rí i pé ogún ọdún tá a bá fi kún gbà tá à ń ti ń sọ fún ọ ó ti lé lógójì ọdún báyìí so ọsàsọ pọ̀ ń bọ̀ náà ni ó ń bọ̀ náà á jẹ́ pé nǹkan kan kọ́ ló mú yín fẹ́yàwó bí ìbá ṣe pé bóyá òkòbó ni àgùntàn ti bù wọ́n jẹ wọ́n ti wá mọ̀ pé báwọn bá fẹ́yàwó àṣírí ó tú ta àìsí fi àìníyàwó jẹ́ni táṣírí eléyìí ó tú ta ta ni wọ́n mọ̀ pé dìrè ṣiṣẹ́ nígbà tó o bá ti níyàwó ìdí ọ̀sà máa tọ̀ so àmọ́ gbà pé bàbá níyàwó àṣírí eléyìí ó tú àbí kó sì jẹ́ pé ìdí rẹ̀ ṣiṣẹ́ àmọ́ ọ̀daràn ni ọ́ ọ̀daràn ni ọmọ ibi tó ń lo ìdí rẹ̀ sí eléyìí tó lu ẹlẹ́dàá wa sí léwọ̀ tó tẹ́lẹ̀ yìí bá yé wa. bákan náà al-Marruzi àwọn sọ pé man da'aka ila ghayri nikah ẹnikẹ́ni tó bá sọ fún ọ pé má fẹ́ àwòjáre faqad da'aka ila ghayri al-islam ẹni tí ń pè ọ lọ sídìí rẹ̀ ni kò má ṣe islam máa o nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé ìgbéyàwó yẹn gan ìlànà tó ní ẹni tó bá ti wá tàpá sí kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn òun tó ó wá sọ pé walaw tazawwaja basharun kana qad tamma amruhu wọ́n ní gbogbo ẹni tó bá ti fẹ́yàwó alámàrí rẹ̀ ti pé. Allahu Akbar. sọ eléyìí túmọ̀ sí pé nínú òfin ẹ̀sìn Islam pè wá lọ sídìí pé ká lọ́kọ pè wá lọ sídìí pé ká láya kéléyìí ó lè bá wa rọrùn àwọn bàbá màmá wọn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ wọn láti fẹ́yàwó wọ́n ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ wọn láti lọ́kọ sọ eléyìí jẹ́ ìlànà ẹ̀sìn Islam eléyìí tó wà. Assalamu alaikum ya sheikhana Àmín. kí alájí kí ara àwọn sheikh pẹ́ lórí dáadáa wọ́n ti ṣàlàyé fún wa nípa àfojúsùn Islam lórí kí a fẹ́yàwó àti àǹfààní tó pọ̀ tí àwa mùsùlùmí tí a rí níbi tí a bá fẹ́yàwó. Ǹjẹ́ ọ̀nà tí àwọn èèyàn ń gbé ọ̀rọ̀ pé mọ̀rọ̀mọ́ tó wù mí mo fẹ́ fẹ́ láwùjọ gbà lónìí bí kọjá sí wípé ló ti róbìnrin ó sì bá sọ̀rọ̀ ó gba nọ́mbà rẹ̀ ní wọ́n ń gbádùn rẹ̀ òní ò jí lórí ibùsùn láàárọ̀ pé ẹ̀sẹ̀ ti jí kí lẹ jẹ lálẹ́ àná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn tí yànmùyànmù tí wọ́n kùn síra wọn létí. Ṣé ó bá ìsìláàmù mu bẹ́ẹ̀ tí ó bá wá bá ìsìláàmù mu ọ̀nà wo ni ṣẹ̀ríà ní ká gbà máa fẹ́ kọnu sí obìnrin gan náà tá a bá rí tó bá wù wá. alhamdulilayi àkọ́kọ́ ni pé Islam ò gbà pé kéèyàn kọnu fẹ́ sí obìnrin téèyàn bá lérò pò ń fẹ́fẹ́ nítorí pé kò sáàyè fún ìranù Islam ò sì gbà pé ká máa bá obìnrin dọ́rẹ̀ lọ́nà tó ṣe pé ńgbà tí nígbẹ̀yìngbẹ̀yìn zina náà ni ó padà kẹ́yìn rẹ̀ so ọmọbìnrin tó bá kọnu sí ipò fẹ́fẹ́ ọ̀jẹ̀pọ̀ fẹ́fẹ́ náà ní lódodo ó sì gbọ́dọ̀ bá àsìkò jẹ́ má fàsìkò ṣòfò bàbá rẹ̀ lọ́lọ́ rí ọlọ́fẹ́fẹ́ ọmọ ìwà àtọmọ jọ ń sọ̀rọ̀ ẹ̀jọ̀ wọn jọ ń sọ̀rọ̀ ọdún kìíní
ẹ̀jọ̀ ń sọ̀rọ̀ ọdún kejì ẹ̀jọ̀ ń sọ̀rọ̀ ọdún kẹta wá ní ó padà lọ rí bàbá rẹ̀ kí ló tún fẹ́ lọ rí bàbá rẹ̀ sí mọ́ ọ̀daràn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lára pé à ń jọ ń sọ̀rọ̀ àìmọye zina ni ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin kan ṣe ń sọnù ó lóun wà nílé ẹ̀kọ́ gíga kan ní Nàìjíríà wa ń bí so òun sì ti gbọ́ ṣùgbọ́n òun ò tẹ̀lé ni òun ti gbọ́ nínú òfin ẹ̀sìn Islam pé kò yẹ kóbìnrin kó máa bọ́kùnrin dọ́rẹ̀ẹ́ tó bá níra wọn fẹ́ kọkùnrin ó yọjú sí bàbá rẹ̀ kó sì fi hàn pé òun fẹ́ fẹ́ ọmọ rẹ̀ àwọn náà sì sọ pé kó lọ pa àwọn bàbá rẹ̀ wá so kí wọ́n wá káwọn fi mọ̀ wọ́n tó ó ní òun ò ṣe bẹ́ẹ̀ tó àwọn dọ́rẹ̀ẹ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta bóun ṣe ń bá mi sọ̀rọ̀ yìí o òun ti ṣe zina ní iye ìgbà tó ń gan màmá báyìí so òun ti wá dẹni tó ṣe pé òun gbóyún ẹyẹnu so kódà ìbànújẹ́ òun ó lé kẹńká kódà ọ̀pọ̀ ọ̀sẹ̀ kìnnìún náà ẹ mọ̀ pé ẹni tó bá gbọ́ òun ló soríire ẹni tó ṣe pé wọ́n kìlọ̀ fún tọkọ̀ láti gbọ́ tọkọ̀ láti gbà òun ló ṣera rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ó yẹ kí àwọn ọmọ wa wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n mọ ọmọ ẹni táwọn ṣe nígbà tọkùnrin bá ti kọnu sí ọ tó lòun fẹ́ fẹ́ ọ kò burúkọ bàjẹ́ tí wọn náà bá jẹ́ pé ru ẹni náà wù ọ́ láti fi irú rẹ̀ sọkọ júwe fún bí ó ṣe dọ́dọ̀ bàbá rẹ̀ àwọn bàbá sì ti wá sọ́dọ̀ bàbá kí bàbá náà káwọn náà kí wọ́n má fi ayọ̀ kí wọ́n má fi ba nǹkan tó fẹ́ dáa jẹ́ pé ọmọ yẹn kéré kò tí ì tó lọ ilé ọkọ bó ló ṣe kéré nítorí pé ọmọ táyìn kó kéré láti lọ ilé ọkọ lọ́pọ̀lọpọ̀ àwọn ìkéré sí fún kún kí wọ́n má lè bá wọn ṣe zina so lẹ́bàá rí kó kéré láti lóyún halal àmọ́ kò kéré láti lóyún haram eléyìí tí ń fà pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ zina kan pọ̀ láwùjọ wa torí ẹ̀ ẹni tó ò tí ì ṣetán pọ̀ fẹ́fẹ́ kí ni ìwà àti ẹ̀fẹ́ máa jọ sọ̀rọ̀ dúndùn síra yín létí sí kí ni ìtumọ̀ rẹ̀ ganan rí àwọn pé ranù nù eléyìí jẹ́ zina tẹnu torí pé Ànábì sallallahu alayhi wa sallam ẹni gbogbo ọmọ Ànábì Adam lÓlúwa ti kọ àkọọ́lẹ̀ tí ó ṣe nínú zina mà so wọn a máa fọwọ́ ṣe zina wọn a máa fi ẹnu ṣe zina wọn a máa fetí ṣe zina wọn a máa fi ẹyinjú wọn a máa fi ṣe zina so a jẹ́ pé zina tẹnu àti tetí ni làwọn ń ṣe ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ dúndùn síra wọn létí láì jẹ́ lẹ́tọ̀ọ́ ara wọn so ọ̀nà tó yẹ kó ọ̀tọ̀ kọ́mọbìnrin yẹn fi dìyàwó rẹ̀ ọ̀tọ̀ kí ni tẹ́ fẹ́ máa sọ síra yín létí eléyìí túmọ̀ sí pé bàbá rẹ̀ lọ́lọ́ bá bàbá rẹ̀ náà kó sì ṣe ńtọ́tọ́ àti ńtọ́yẹ. Nígbà tí ẹ ń ṣàlàyé fún wa ṣé a rí nínú ẹni tó bá kọ̀ tó lóun ò ní níyàwó ṣé a rí nínú àwọn ànábì Allah àbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ní òun bízì gan nífa òun ò rójú òun ò ráyè ìyàwó kódà gan ó tún lè mọ ní àwọn olùmọ̀ Islam àti ohun súnà kan wà nípa àwọn gan òun ò níyàwó. bẹ́ẹ̀ ni a rí Sheikh Abdul Fattah Abu Ghudda ọ̀kan nínú àwọn olùmọ̀ni tó yẹ pé jẹ́ ọmọ Sóríyà ó sì jẹ́ olùmọ̀ ńlá gidigidi abẹ́ Allah kó foríjì kó yááfì àwọn àṣìṣe rẹ̀ fún. ọkọ̀ tírà kan al-ulama al-uzzab àwọn olùmọ̀ tó ṣe pé wọ́n kú láì jẹ́ pé wọ́n níyàwó. àwọn olùmọ̀ tó kú láì jẹ́ pé wọ́n níyàwó yẹn àkọ́kọ́ àwọn àkọ́kọ́ tàpá sí ká ṣèyàwó wọn tàpá sí ká lóbìnrin so oníkálukú pẹ̀lú sábàbí tiẹ̀ eléyìí tó mú má níyàwó so nǹkan tí Sheikh Abdul Fattah Abu Ghudda tó ń gbìyànjú láti ṣàlàyé inú tírà yẹn náà nù yẹn lágbájá ọmọ tàmẹ̀dò ó kú kò fẹ́yàwó olùmọ̀ ńlá ẹ̀sìn Islam ni tàbá sì ka àwọn tírà tó ṣe lóríṣiríṣiríṣi nínú Islam yìí á rí kó ṣe dórí báàbù nikah so ọ̀rọ̀ nípa àṣegbéyàwó òun náà ń bẹ nú ẹni tí ń sọ ọ̀rọ̀ ìyànjú fún ni nípa pé ẹ fẹ́yàwó kí ló wá mú un má fẹ́ so àlàyé yìí ni àfàfẹ́ mú jáde nínú tírà mi so àmọ́ pólùmọ̀ kan yóò jẹ́ olùmọ̀ ẹ̀sìn Islam yóò jẹ́ pọ́ tako ká ṣègbéyàwó ká má lóbìnrin lọ́dọ̀ kò sẹ́nìkan nu wọn tó finú fẹ́ dọ̀ sọ pé ẹ má fẹ́yàwó gẹ́gẹ́ bí alimami Nawawi rahimahullah gẹ́gẹ́ bí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahumullah kò sẹ́nìkan nu wọn tó ti kọ́ tako ká fẹ́yàwó bọ́tọ́ ní kálukú ní sábàbí tó fà á tí ò fi fẹ́yàwó. lóòótọ́ a rí alimami Shafi'i rahimahullah àwọn sọ pé téèyàn bá ti mọ̀ pé òun lè kóra òun níjànú òun ò sì ní ṣe zina àwọn ní kí ó máa ṣe àwọn náfìlà jọ́sìn ọlọ́lá ju kó fẹ́yàwó lọ tó gbogbo àwọn olùmọ̀ yòókù tako wọn nítorí pé nǹkan tẹ́ sọ yẹn tó bá yẹ kó àbá sọ̀rọ̀ alẹ́ fún
kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn máa gbélé ayé jẹ́ ẹni tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fẹ́ yàwó torí pé ń bẹ́ẹ̀ náà àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn tí wọn bá níyàwó wọn ní ṣe zina ọ̀dà tá a bá ní gbogbo àwọn eléyìí náà ní fẹ́ yàwó nǹkan kí ni ó bá ṣẹlẹ̀ ẹ rí i pé a ń sọ pé obìnrin lé ńlẹ̀ nísìn etí ó lé ńlẹ̀ ńgbà yóò kọjá sísọ tó kí irú rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ lẹ́yìn náà àfojúsùn Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ẹ fẹ́ yàwó ẹ sì máa fẹ́ àwọn bímọ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn ẹni tó máa nífẹ̀ẹ́ àwọn ọkọ wọn lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn fẹ́ fi pípọ̀ wa àwọn fẹ́ fi ṣe fáàrí níwájú gbogbo àlùmọ́ yòókù tó bá dijọ́ gbendal qiyama báwo lẹ rò pé léyìí ó ti ṣe ṣẹlẹ̀ tó bá dijọ́ gbendal qiyama nígbà tí wọ́n bá fẹ́ yàwó tèmi ò bá fẹ́ yàwó báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ ẹ̀ sì máa ń pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń fẹ́ yàwó lónìí kì í ṣe pé ojú kòkòrò burúkú tó ní sóbìnrin lọ́fà ni wọ́n fi ń fẹ́ o torí ẹ̀ ni àwọn èdè kan wà tán máa ń pè àwọn èdè yẹn náà ó nítumọ̀ ẹlòmíràn sọ pé mo fẹ́ sin lọ́n lára rẹ̀ so òdodo ọ̀rọ̀ ni ẹlòmíì kìí ṣe pé ojú kòkòrò pé obìnrin wù mí mo lè kú nítorí ẹ̀ ló jẹ́ fẹ́ so ṣùgbọ́n kò fẹ́ kó lé ńlẹ̀ torí pé tó bá lé ńlẹ̀ ó ṣeé ṣe kó padà dẹni tí ó máa ṣe zìnà pàápàá jùlọ ọmọbìnrin ti tó ọmọge ti pẹ́ ọ̀rẹ́ nìkan kan kọnu sí pé òun fẹ́ fẹ́ ọ̀dà ìwọ sì gbọ́ nípa rẹ̀ wọ́n wá wò pé tọ̀yàwó rẹ̀ ò tí ì pé mẹ́rin wọ́n wá bọ́ ọ sọ wá ní ọ̀dà má fẹ́ àkíyèsí nítorí pé ó wù mí pé mò ń sojú kòkòrò pé ń fẹ́ àmọ́ mo fẹ́ sin lọ́n lára rẹ̀ yìí ń fẹ́ kó tàtàrà kò rọ́kọ kó padà wá dilẹ̀ fúnra mi. so eléyìí jẹ́ bó ti ṣe bá. nígbà tẹ́ ẹ ń ṣàlàyé yẹn so àwọn míì àwọn ti fẹ́ ṣe ṣùgbọ́n kọ́ṣíìpù ṣe kọ́ṣíìpù àbí pé a fẹ́ mọ̀ wá ara wa kó tó di pé láwọn kí ni Islam rí sí. Islam kò rí sí kọ́ṣípù pé kẹ́ ẹ máa jọ kóra yín kápẹ́ fẹ́ mọ̀ ara yín ẹ lè mọ̀ wá ara yín irọ́ lásán náà ni ẹ lè mọ̀ wá ara yín nítorí pé ìwọ ọkùnrin ọmọ pé lópin ìgbà tó bá ti fẹ́ obìnrin irọ́ lọ́ọ́ máa pa fún ìwà oníwà lọ́ọ́ máa hù ọkùnrin tí ò tí ì fẹ́ yàwó ìwà oníwà ni ó máa hù níjọ́ tó bá fẹ́ yàwó ni ó gbé wà tiẹ̀ yọ obìnrin tí ò tí ì lọ́kọ ìwọ oníwà ni ó máa hù níjọ́ tó bá lọ́kọ tán ni ó gbé tiẹ̀ yọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ máa sọ pé ìmọ̀ pé bó ṣe rí nù so ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà wọn kò ìmọ̀ pé bó ṣe kí ló á dé ọdún 6 kó tó di pé fẹ́ra yín lẹ́yìn tí jọ ń kọ́ rẹ̀ kà tẹ́yìn tí jọ ń ṣeré gbé ẹ̀ tí wàá mọ̀ wá ara yín nítorí pé ó dà gẹ́gẹ́ bí àṣà Yorùbá náà pé bí èèyàn bá jẹ́ tálákà tí ò lówó ìwọ ń wà ní ọmọ ìjọba lówó yóò fà wá bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan láyé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan láyé tó ẹ jọ máa tanra yín ni so ẹ máa jọ tanra yín dànù títí tí ó fi di pé ẹ fẹ́ra yín ẹ wàá gbé wàyọ lókodoro pé ẹ mọ̀ pé bó ṣe nígbà tó wàá mọ̀ tẹ́ntọ́ bá ṣe kó ṣe. Jazakumullahu khairan Sheikh mo ń bẹ nínú yàrá ìgbọ̀nsẹ̀ pẹ̀lú Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ l'Ógbómọ̀ṣọ́ bákan náà ó ní mo ń bẹ pẹ̀lú Malam Nuruddin àti Malam Muhyiddin ẹ jẹ́ kí a máa fi tọ́ra wa létí pé a máa pè wọlé sí ojú òpó sílẹ̀ máa béèrè ìbéèrè kan àbí ìkejì lórí ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé báwo la ṣe lè yanjú ẹ̀ tí ilé ohun kálukú tí ó fi máa tò láwọn ilé tí ó ti ní ààyè tí àlùbá ti wọ̀ tí ó fi tò tí ó fi padà máa gúnrégé tí ohunkóhun tí ó sì máa lọ létòlétò tí àlàáfíà tí ó fi wà tí ó fi jọba ní ọ̀dẹ̀dẹ̀ oníkálukú náà ní láríjà ohun tí ètò yìí tí ó jẹ́ gbígbé kalẹ̀ fún lórí ọ̀rọ̀ ìdílé nìkan òun náà ni ó jẹ́ gbígbé kalẹ̀ fún ìbéèrè wa kó sì máa dálé lórí ètò yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé nìkan 08061998459 08061998459 plus 234-8083-293896 plus 234-8083-293896. Bákan náà ọ̀rà àwọn ìpè tí ń wọlé ẹ jẹ́ ká mú eléyìí náà àwọn ìbéèrè sì tún bẹ Sheikh o. Hello, assalamu alaikum. Hello. Alaikum salam wa rahmatullah. Orúkọ yín o. Naam, ìbéèrè yín. Tó jẹ́ pé àwọn òbí mà wọ́n ti dájọ́ ìnáwó wọn sọ́nà tí ọkùnrin wá sọ wípé òun ò fẹ́ mọ́ tí a bẹ̀rẹ̀ gbà kí ló dé tí a ń bí ìyàwó náà tí aláwọn ọjà kò ṣe kankan ọkọ sáyẹn ní òun ò fẹ́ mọ́ ní tòjò òun o
òun ti níyàwó tòmí. Tí obìnrin wá tibẹ̀ di aláìsàn, lórí ẹ̀sán wo ni ọkùnrin lè rí? Ẹ̀kejì, obìnrin tó ti bímọ bíi 5 fọ́kọ, ló ti jàgbá ní tọkọ àdìyàwó ní láyé àwọn ọ̀fẹ́ràn àrùn wọn ni. Gbọ́dọ̀ bóun. Hello. Hello. Ìbéèrè kejì yẹn ó ti já ẹlẹ́gbìyànjú ẹ̀ padà màmá. Alhamdulillah. Ọmọkùnrin tí bàbá àti ìyá wọn ti dájọ́ ìyàwó sọ́nà tí ó wá takú lójijì pé òun ò fẹ́ mọ́. Ó lè jẹ́ pé orí wà ń bẹ̀ nítorí pé ẹ mọ̀ pé a máa bẹ Allah wípé ìgbéyàwó tí adájọ́ rẹ̀ sọ́nà yìí torí ọba bẹ́ẹ̀ ni kí Olúwa ọjọ́ ṣeéṣe tí ọba ní sóore ń bẹ láyé lọ́run kó Olúwa má jẹ́ ó ṣeéṣe. Ẹ rí ìyọ́nú tolúwa ní káwọ́ máa wá kì í ṣe pé ká máa sá fún sọnù aráyé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àṣeráyé gbé iná pọ̀ nínú ọ̀rọ̀ wọn kì í ṣàṣerọ́rùn wọ̀. Lóòótọ́ aráyé ọ̀ máa sọ wọ́n máa wéwèé kú wọ́n máa sọ̀sọ̀kúsọ a sì mọ̀ pé ntọ́pọ̀lọpọ̀ máa fẹnu wọn ṣe náà ni kí wọ́n máa fi wá rọ́ọ̀fù tiwa ni pé kí á rí ìyọ́nú Olúwa. Agbọ́pọ̀ fẹ́ fẹ́ ọmọ wa ṣùgbọ́n o àdúrà tiwa ni pé bí ọba lóore láyé àti lọ́run kó lu ọjọ́ bọ́ sí. Mo máa ń jẹ́ pé aburú láwa bá pàdé ń bẹ láyé àti lọ́run bí kó lu ọmọ jẹ́ òṣèṣe kó bá wa wá ọkọ rẹ̀ mí ìfọmọ wa kó sì fún wa náà níyàwó rí. Tọ́ tí ọmọkùnrin bá ti wá sọ báwọn á pààrọ̀ wà sọ́mọ wa ni. Torí ó ṣeéṣe kó jẹ́ pọ́dọ̀ tiwa náà ni ó ti wáyé ńgbà mi. Tọ́mọ tiwa náà sọ pé òun ò fẹ́ mọ́. Tọ́ torí délé yìí á bá sọ tí sòdodo ọ̀rọ̀ tí ọba wa ti wá fọwọ́ wọ́nú lórí ń tó ṣẹlẹ̀ torí pé a lè gbélé ayé ká má ra àdánwò kan lélẹ́yìn. Allahu azza wa jalla yóò pèsè ọkọ rẹ̀ fún. Ẹ̀yin náà máa wá pé Allahu akbar àṣẹ eléyìí ni nǹkan tí ń retí rẹ̀ títí ń fi hùwà tó hù. Tó ẹ má bara jẹ́ ẹ má sì já kàn ẹ má sọ pọ́nà òre ti dì nítorí pé nìkan lòun ò ṣe má. Ìbéèrè kejì tẹ́ béèrè pé tí wọ́n bá ti wá jẹ́ ọkọ àtìyàwó ara wọn wọ́n ti bímọ bíi 5 fúnra wọn lọ́kọ bá lòun ò ṣe má. Irú eléyìí á bá wọn dá sí nítorí ta ni kóbìnrin ọmọ kọ ọmọ 5 lọ́ba. Báwo ló ti ṣe fẹ́ ṣètọ́jú ọmọ 5 táwọn ọmọ 5 ó fi wá jẹ́ ẹni tó ṣe pé ọ̀rọ̀ wọn gùn régé obìnrin ló hùn kódà táwọn ọmọ ń bá jẹ́ pé obìnrin làwọn 5 ipa rẹ̀ ò lè ká wọn. Báwo á ní tó ọmọkùnrin kan bá ń bẹ láàrin wọn. Mo ti fọmọ lọ́kọ mo ti nísinmi àṣàkáṣà lélẹ́yìn o tí ì nísinmi wàhálà bẹ̀rẹ̀ ni nítorí tó o bá ní kó kàn án àyọkàn ṣé bá ọmọ rẹ lọ́lọ́lé ọkọ. Bẹ́ẹ̀ náà ni mo ti fi ọmọ mi lé o ti níyàwó mo ti nísinmi mẹ́ wàláhì ò nísinmi. O gbọ́dọ̀ mọ̀ pé wàhálà míì tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fọ́nù gbèsè ayé ni. Tó tí máa ń dáa fún wa tí ń dùn fún wa wọn ò ní jọ gbọ́. Ìjọba ti di pé wàhálà bẹ̀rẹ̀ wọ́n di pé wọ́n wá ń bọ grandpa grandma ìwọ yìí náà lọ́ọ́ máa bá wọn dá sí títí tí wọn náà fi dìpọ̀ òfìlẹ̀ ayé lẹ̀. Tí ẹ̀yin bàbá màmá bá wá sọ títí tí ọkọ ọmọ yín tó bá kọ̀ láti gba ìyàwó rẹ̀ padà ẹ tún pe àwọn ẹlòmíì tó tún jẹ́ olùmọ̀ àwọn tí wọ́n lóye láwùjọ ẹ jẹ́ kí wọ́n bá yín dá sí tírú wọn tán bá yín dá sí inshallah yóò yanjú. Tí ò bá wá yanjú ara ń tírú ètò yìí wà fún nù. Irú obìnrin yẹn ó lè yọjú sí wa níjọ́ tá a máa ń ṣe irú ètò yìí kó wá sọ bọ́rọ̀ rẹ̀ bá ti ṣe jẹ́ inshallah àwọn ọba gbìyànjú títí tí ó fi di pé ọkùnrin yẹn inshallah ọgbọ́ ọgbà pẹ̀lú àṣẹ Allah. Naam. Jazakumullahu khairan Sheikh. 08061998459 08061998459 plus 2348083293896. Ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullah. Ẹ ṣé o, ó kọ yín. À ń gbọ́ yín. Gbogbo mùsùlùmí lóbìnrin náà ti gbọ́dọ̀ mọ̀ wípé àdẹ́ta lọ́kọ̀ ó lè fẹ́ lómi ìlú òun. Ṣùgbọ́n ọkọ tó wá lò ó tó yìí lẹ́yìn tí ò jẹ́ ìyálé inú ilé ọmọ tó jẹ́ pé jẹ́ wọ́n fún ìdí bò mí ìyálé mọ̀ tó sì lọ bá ẹni tí ọkọ rẹ̀ fẹ́ níyàwó wípé bọ́kọ́ náà wọlé níjọ́ kìíní àná kéèyàn nígbà òkú òfin tó sì dàbẹ̀. Àwọn àpọ̀wọ́ ọkọ lọ́wọ́ ọwọ́ ìyàwó tí ò lọ bèrè pé tó di lóbìnrin ilé kí n tó fi ọkọ
ẹ ṣe àdúgbò. alhamdulilayi lóòótọ́ olú ẹlẹ́dàá wa, ó fọkùnrin láǹfààní kó fẹ́ ìyàwó dórí mẹ́rin. ǹjẹ́ ńgbà tí ọba fẹ́ fẹ́ ìyàwó lé ìyàwó tó ti wà nílé sọ yẹ kí tí ìtìlé ó di sí nítorí dájú ni pé kò yẹ kó di sí ṣùgbọ́n yóò sọ fún lọ́nà tí ò tún fi ní dá wàhálà lẹ́nu ìgbésí ayé rẹ̀ nítorí pé a ní ọkàn tá a gbé ọ̀rọ̀ sí jura wa lọ. Ẹlòmíín wà tó yẹ pé tó bá fún ní rò pé ọkọ rẹ̀ fẹ́ fẹ́ ìyàwó lé ọ ó lè ṣe sábàbí kó da láǹgànà tó orí rẹ̀ ó lo aago lójijì. So àwọn ọkùnrin náà wọn àṣẹ bá wí tán wọn sì ṣe bú pẹnu àtẹ́lù lórí eléyìí torí pé o ti rí ìrírí o sì ti gbọ́ nípa àwọn tírù rẹ̀ ti ṣẹlẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ ẹ pé ọkàn gbọ́ pé ọkọ ń sọ fún pé wọ́n fẹ́ yàwó òun ti bá ọmọbìnrin kan sọ̀rọ̀ àwọn sì ti yọjú sí òbí rẹ̀ wọ́n gbà wọn ò ní gbà àwọn ò tí ì mà wọ́n gbà wọn ò ní gbà àti mà wàláhì níyàwó bá di pé ó da láǹgànà a tún ti fẹ́ wé lẹ́yìn àwọn náà láàní ọfẹ́ yàwó kò sọ fún so ńgbà tó sì tún sọ fún ẹ̀wọ̀n tó tẹ̀yìn rẹ̀ jáde so tó o bá sì tún sọ fún náà bí ìgbà tó jàǹbá rẹ̀ ni nítorí pé ìyàwó tó fẹ́ fẹ́ lè yí òun pẹ̀lú rẹ̀ ni wọ́n jọ máa pín ọjọ́ ó wá jẹ́ kó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ ńlá yìí ṣáájú kó tó di pọ́ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ni afẹ́yàwó lé ní o nítorí pé obìnrin yìí lọ ń wà lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́ ayé rẹ̀ látàrí pórogún ti dé nìsín ọ wà ń bí lónìí ọ wà ń bẹ̀ ń lọ́la ń wà ń bí lónìí ń wà ń bẹ̀ ń lọ́la ẹ̀tọ́ tiẹ̀ ti dìdajì tó ǹjẹ́ wàá mẹ́tọ̀ mi dìdajì ǹjọ́ mẹ́tọ̀ mi dìdá kan nu mẹ́ta ǹjọ́ mẹ́tọ̀ mi dìdá kan nu mẹ́rin tí ó yẹ kí n ti gbọ́ ọlẹ̀ wọ́n ló gun àgbọ́ tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbá. ọ̀nà tó wàá gbà sọ fún lọ́wọ́ àkùbà yìí wá ṣe péjọ́ tẹ̀ ń ṣègbéyàwó tó ń so yìgì fún obìnrin míì lọ́wọ́ sọ pé tọ́ lónìí o ó rí mọ́rẹ́ ní kejì ṣé mo ní mo fẹ́ nìkan ṣe kejì ni àbí kò náà jí gbọ́ǹbì kan kọ́ lọ dàbẹ̀rù lódodo ìwọ obìnrin náà ó yẹ kí ìwọ náà ti gbọ́n ó yẹ kó gbọ́n ju nǹkan táwọn ọ̀tá rẹ̀ ń fẹ́ fún ọ lọ torí àwọn ọ̀tá ń fẹ́ kó bàjẹ́ fún ọ torí pé ọ̀tá ni ó gbèrú ìròyìn burúkú wọn abọ̀ nígbà tọkọ rẹ̀ ọba sọ fún ọ àwọn lójú tó bá gbélé yọ padà ríran wò ó yẹ kó o ṣe sùúrù ọkọ rẹ̀ ó padà sọ fún ọ ó lè má sọ fún ọjọ́ tí ń ṣègbéyàwó ó lè má sọ fún ọ lẹ́yìn rẹ̀ kó ti lọ gbalé fóònù níbòmí àmọ́ yóò padà wá sọ fún ọ ẹrù rẹ̀ ní bà tó ọkùnrin gbà míì ó máa ń bẹ̀rù ìyàwó rẹ̀ kò ní fẹ́ kó aburú bá kò ní fẹ́ kí àìdá ó ṣe yóò máa wá wọ́ ọgbọ́n kún ọgbọ́n lọ́dọ̀ àwọn ẹni tó gbọ́n pé kí wọ́n yá òun lọ́gbọ́n ọ̀nà wo ló wọ́n gbà gbé ọ̀rọ̀ ńlá kàbìtì kàǹkà yìí kalẹ̀ fún ìyàwó òun tí ò fi ní dá wàhálà lẹ̀. ó fẹ́ sọ fún ṣùgbọ́n kò fẹ́ dá wàhálà lẹ̀ torí délé yìí ẹ fi sùúrù kún bọ́ bá lọ dábẹ́rú ní tí ó ṣẹlẹ̀ náà sọ̀rọ̀ káwọn bàbá ìyàwó tó fẹ́ fẹ́ nìsín àwọn sọ pé owú ní dà láàmú àfa ẹ̀yẹn máa so yìgì nsó ẹ̀yẹn máa so yìgì nsó kò sí wàhálà wọ́n máa bá ti lọ yanjú ara wọn so torí délé ìwọ ò lè dá kankan rú kọ́dà bọ́ fẹ́ wuya máa lọ́rùn wọ́n tún tètè fi mí sí lọ́rùn so ó túmọ̀ sí pé ìwọ ni aráyé ó padà máa pè ní ẹni tó gbá wèrè nítorí pọ́kọ́ ń fẹ́ ìyàwó mi lè wàá ṣe sùúrù wàá fọ ọwọ́ nu so Allah kò sì ní dálé yín rú náà. ẹ lórúkọ yín o ó kọ yín bí ẹ ti ń pè yìí. pé. ẹ dàpọ̀ mo ní ọ̀rẹ́ kan ó ní ebi pa òun èmi gẹ́gẹ́ tẹ̀ ní $400 lọ́wọ́ mo wá fún $200. Hello ọ̀rọ̀ ìdílé ohun gangan là ń gbéyẹ̀wò lórí ètò yìí ṣe gbọ́ tó bá di ibi pé ẹ fẹ́ béèrè irú béèrè báyìí ẹjọ́ di lọ́la inṣàlá ọ̀làjúmọ́à inṣàlá ẹ lórúkọ yín o. wàlẹ́kùn sálàmù rahmatulah ó wọ́n ibi ẹ ti ń pè. ìbéèrè yín. a ní bá a ṣe gbọ́ pé kò sí kọ́ṣípù nínú Islam. kí wá nìkan tó máa ń ṣáájú pé èèyàn fẹ́ ṣègbéyàwó kó tó di pé báyìí ó ṣe wà nígbà nìkan. padà ó ti yé. kò sí nǹkan kan tó síwájú rẹ̀ ju kó yọjú sí bàbá ọmọ tó fẹ́ fẹ́ lọ
ó sì sọ tinú rẹ̀ fún wọn pé mo fẹ́ fẹ́ ọmọ yín. Ìbéèrè táwọn náà bá fẹ́ bi ọ́, wọ́n bi ọ́ léèrè, nítorí pé àìmáa ṣe àwọn ìbéèrè lọ́wọ́ ọmọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ wọn yìí máa bí ọ̀pọ̀lọpọ̀ rújú ọjọ́ iwájú. Nítorí pé nígbà tó wá àwọn ọmọ wo lẹ̀ ni lọ́mọ ṣèṣe ọmọ rẹ̀, wọ́n máa ṣèṣe ẹni tó kí wọ́n máa fomi pamọ́ sí lẹ́nu wọn bá ń bẹ̀ tọ́ àwọn náà àwọn ọ̀rọ̀ tó yẹ kí wọ́n fi wọ́ ọ lẹ́nu wò, wọ́n fi wọ́ ọ lẹ́nu wò. Lẹ́yìn rẹ̀ wọ́n ti gbà pé àwọn fọmọ fún ọ, àwọn náà wàá dájọ́ péjọ báyìí, so ẹ wá fún sísọ yìgì. So lọ́ba tán, so kí wọ́n ní tó fẹ́ wá máa gbọ́mọ ọlọ́mọ ká sí. Ṣebí ẹ wo ara tí Islam wò nísìnyí, ìsúnmọ́ni là á mọ̀ sí ẹni tó o bá ti lè ta kété síyàn kò lè níyì. Tó bá ti di pé òun mọ ọmọbìnrin ọba àdọ́rẹ̀ tó di pé ìsúnmọ́ rẹ ni yín ti pọ̀ jù, ó rí i pé gbogbo wájú ojú rẹ ló ti rí dáadáa, ó ti rí ibi tí sàṣà ti sá lójú, ó rí ibi tó kù díẹ̀ káàtó, àṣẹnu rẹ bó ṣe rí ni, àṣẹmú rẹ bó ṣe rí ni, ó tún ti padà bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀. ó mọ̀ pé kò tiẹ̀ dá tó bí mo ṣe rí tẹ́lẹ̀, iyì ò ní sí bẹ́ẹ̀ mọ́, yóò ti dànù. ìdí nu tó fi jẹ́ pé ọmọbìnrin mi kó tó wọlé ọkọ ó ti dànù lọ́dọ̀ ọmọkùnrin. So Islam ń fẹ́ kọ́ ọmọ wọlé ọkọ lẹ́ni tó níyì, lẹ́ni tó jẹ́ pọ́kọ́ ọmọ wò tí ọmọ bàbàrà rẹ̀. Máa ń bá ní dọ́rẹ̀, à ń múra ẹni ká, à ń gbéra ẹni wọ bí, à ń gbéra ẹni jáde ń bí, gbogbo òkodoro náà ló ti rí. Kíá ni tó tún kù. Ó dàbí ìtọ́jú pé njọ́ tó ń so igi oyún ní ìbákété yìí, àwọn aláǹso igi ẹ dákọ̀ ẹ dídé ẹ lórí lọ lórí kí ni nǹkan tuntun náà tó tún wá wà ń bẹ̀ mà. Kí ni nǹkan tuntun? Ọdún 3, 4, 5. Ẹ wá wo bí gbèsè ayé wọn ṣe rí lẹ́yìn rẹ̀, kò ní nítumọ̀ lórí pé èyí tí ọjọ́ pé a ti rí ẹ dákun kí ni bàbàrà mọ́. Kò sí tuntun bẹ́ẹ̀ mọ́. Irọ́ lásán. Ṣé náà láti lọ mú aṣọ? Alẹ́ ápùlù nìkan ó sì lọ wo bọ́ọ̀lù. Ẹ lórúkọ yín o. Ẹ lórúkọ yín. Hello. Yeah. 08061998459. Hello. Láti Ìlọrin, ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹja ń sọ̀rọ̀ náà bá ṣé tí èèyàn bá wà fún èèyàn fẹ́ ṣe nìkan. So wọ́n wá ẹni tí wọ́n fẹ́ fún wa ní 6 December ni òun ṣe tán, àmọ́ pé káṣíjọ mọ̀ sọ̀rọ̀ pé kéèyàn fi mọ ara rẹ̀. Ṣé nǹkan báyìí tó tọ́ nínú Islam ìrọ́pọ̀? Lópin ìgbà tó bá ti gbà kó ń fẹ́ fi ọ ẹ nídìí ká ẹ máa jọ sọ̀rọ̀, so ẹ pa nọ́mbà ara yẹn níjọ máa sọ̀rọ̀ mọ́. Nígbà tí December bá dé tó bá dé kọ́ wa fẹ́ ọ bùkátà gbogbo ẹ̀, torí zina náà ni wọ́n padà káyìn rẹ̀. Zina mọ́ ní tọkùnrin máa fi mú obìnrin, yóò sọ fún pé ṣé bó ti gbà pọ̀ fẹ́ mi, bàbá rẹ̀ náà sì ti gbà pọ̀ òun fi ọ fún mi. Nítorí èmi ò lè gbà láti fẹ́ ni tó jẹ́ pé kò ní jẹ́ kí n mọ bí gbogbo nǹkan ṣe rí láàárọ̀ òun kó tó délé mi. So bí wọ́n ṣe di kọ́ bọ́ òòrùn tí wọ́n bá ṣe zina, èrò sì máa bọ̀ pé kọ́ mọ̀ bọ́ mọ̀ lọ́wọ́, ọmọ pé àwọn gan ti bọ́. Ìyá àgùnmùlà àwọn mìíràn tó wọ́n mọ̀ ń gọ sábẹ́ pé ṣèbí wọ́n ti mọ̀ mí, kódà wọ́n ní tó bá ní fún mi ò gbọ́dọ̀ sẹ́. Gbogbo náà Yorùbá ni kì í ṣe Islam. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi ẹ ti ń pè. Ìbéèrè yín. Ilé ọmọkùnrin kọ lọ bá àwọn òbí ìyàwó ẹ̀ wípé mo fẹ́ sí ọmọ yín. Wọ́n á rí pé ẹni yìí fún orí pé bóyá ọ̀rọ̀ ìyá lè sùn náà ni. Wọ́n á sọ wípé àkáwọn òbí ọkùnrin obìnrin yẹn wá sọ wípé àtẹ̀sẹ̀ arákàlà tí chẹ́ẹ̀sì ló fẹ́ fẹ́ fún àwọn obìnrin lọ́pọ̀ àwọn faramá. Tí kẹ̀kẹ́ wà láàrin lọ́kọláyà. Tí lọ́kọláyà yẹn wà á tẹ̀ láti àwọn òbí rẹ̀ mọ́. Tó wá lọ bá ọmọkùnrin yẹn láti fẹ́ wọ́n lọ sí nìkan lẹ́yìn tí ó ti lẹ́sẹ̀ òun díẹ̀ tí ní Islam sì ní sọ́dọ̀ Ó ti yé. Àkọ́kọ́ ni pé àwọn òbí yẹn ṣe mùsùlùmí làwọn, torí pé tó bá jẹ́ mùsùlùmí kò sí mùsùlùmí kan gidi tí ó kórìíra súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam, àbí tó bá pè wọ ọkùnrin náà aláṣejù níwọ náà aláṣeré ka ní ọ. So àmọ́ tó bá jẹ́ pé mùsùlùmí gidi bá làwọn òbí ọmọ, wọn ò gbọ́dọ̀ ti torí kánìkan ṣe súnà wọn láwọn ò ní fọmọ fún a ṣeyè méjì nípa ìsìláàmù tiwọn kan, nítorí pé súnà yẹn kì í ṣàwọn kan ni wọ́n bá wí, ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀lé àfi tẹ́ ẹ bá fẹ́ wà lìjànnà. Torí délé ẹni tí ń ṣe súnà gangan ló yẹ kẹ́ máa wá láti fọmọ fún. Ẹni tí ń ṣe súnà kì í ṣe tẹ̀bílíìgì o, torí tẹ̀bílíìgì ṣe súnà o, ẹni tí ń ṣe súnà
bẹ́ẹ̀ bá mọ̀ ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ ní ó jẹ́ kẹ́ ẹ dá súnà mà yàtọ̀ sí tẹ̀bílíìgì àdádálẹ̀ lò torí àwọn eléyìí tó bá lọ rán rí yọ pàyàwó tì ní nítawọn òbí mi rí nu wọn rò pé súnà làwọn eléyìí wọn mọ̀ pé àdádálẹ̀ ni àtàwọn ni wọn á gbà láti fọmọ fẹ́ni tó ṣe pé wọ́n bá lọ́ọ́ lọ́nu ẹ̀bí ìyàwó bá fẹ́ kú kó kú yóò tún pa sẹ́ẹ̀tì yóò tún pa gbogbo ẹ̀ pé wọ́n bá kú kó kú pé máa ṣẹlẹ̀ sáwọn sàábé bẹ́ẹ̀ ìwọ́gẹ́ bíi sàábé wo òpùrọ́ sọlẹ́ ìjẹ́bù tó bá kó àlùsùnà ní wọ́n lódodo torí à ń fẹlẹ́ yìí pé àwọn òbí wípé tẹ́ bá fẹ́ fọmọ lọ́kọ àlùsùnà gàgà ló yẹ kẹ́ máa wà torí pé àlùsùnà ló máa ń tọ́jú ìyàwó àlùsùnà ló máa ń ṣe dáadáa sí àwọn òbí ìyàwó òun náà ló máa ń ṣe dáadáa sí ìyàwó àti gbogbo ọmọ tíyàwó bá bí wáyé o àwa lè rí kàńdánù rẹ̀ sí o jẹ́ pé alùsùnà ló pera rẹ̀ ó ti lọ́ọ́ dunnú bàjẹ́ fáwọn òbí ọmọ kó tó di pọ́rọ́ ọmọ wọn fẹ́ ìgbà tó wá ó kọ́ ló tún sọ fún wa pé tílé bá dé gan mọ̀ gbàgbó lé wa mọ̀ gbàgbó lé wa fún ọ̀rọ̀ wa ṣe bí ọ̀rọ̀ lọ́wọ́ akọ obìnrin lọ́wọ́ á di pé ń tún sọ àwọn kọ̀bákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn òbí obìnrin tó sì jẹ́ pé alùsùnà lọ́mọkùnrin náà à á sọ pé lẹ́yìn kàńdánù rẹ̀ sì ni so ohun ní ti ń dà láàmú àmọ́ kì í ṣe súnà ní ń dà láàmú súnà ìsọtí dábàá pé ń pààyàn ẹlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ tàbí ń dà lórí irú. Jazakumullahu khairan Sheikh ìpè kan sì wọlé báyìí àmọ́ ọjọ́ ti lọ láti ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń pè àmọ́ ẹ má bínú ọjọ́ ti lọ. Ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ní ọjọ́bọ̀ Thursday tó bá tún bẹ̀rẹ̀ oṣù May tí ń bọ̀ òun náà ni ètò yìí yóò tún wáyé inshallah. Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ náà ni wọ́n ti ń dára lẹ́kọ̀ọ́ tí wọ́n sì tún fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Malam Nurudeen àti Malam Muhyiddin pẹ̀lú Abu Zainab àti Abu Zainab pẹ̀lú brother Waliyullah Jazakumullahu khairan. Ọládùnní Bello lórúkọ mi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú wàhálà tí wọ́n ṣe agbátẹrù ètò kí alákòóbá fi sanwó lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ àwọn ènìyàn kí àmọ́ títí ìgbà míì láti máa pàdé Thursday àkọ́kọ́ tó bá tó bẹ̀rẹ̀ oṣù míì tí ń bọ̀ inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.